Gumi lọ bá wọn ṣe mítìnì ẹ dákun èèyàn mélòó àgbààfà mélòó nílẹ̀ Yorùbá lọ́lọ́ bá ṣe Sunday Igboho ṣe mítìnì lórí iṣẹ́ rẹ̀ tí ń ṣe lórí dáadáa tó ṣe àgbààfà mélòó nílẹ̀ Yorùbá wọ́n jẹ́ pé ọlọ́dọ̀ sí Sunday Igboho tí wọ́n pè sí mítìnì lórí dáadáa tó ṣe àwọn Shehu Gumi nìyẹn o ọ lọ sínú igbó Sambisa ọ lọ sínú igbó láti lọ attend láti host meeting pẹ̀lú àwọn bandits àwọn tí ń jiyàn gbé àwọn tí ń terrorize àwùjọ àwọn tí wọ́n pè ní bandits tó yẹ pé they are not lọ́dọ̀ tèmi o wọn kì í ṣe bandits terrorist ni wọ́n terrorist pátápátá ni wọ́n kàn fẹ́ adjective bandits tí wọ́n fi qualify wọn kí ìjọba ó lè bá àṣíjú àánú wò wọn ni Shehu Gumi ó lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n dán domi àlàáfíà orílẹ̀-èdè láàmú dán domi àlàáfíà lù láàmú láti bá wọn ṣe meeting kíjọba kọ́ má bàa fìyà jẹ wọ́n kán lè bá fún wọn lówó kán lè bá sọ wọ́n déèyàn àwọn tí wọ́n ń dà láàfíà lù láàmú nìyẹn o ẹ wá jẹ́ ká wo ọmọ tiwa tó wá wúlò fún wa ọmọ tiwa tó wúlò fún wa àwa rí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àgbààgbà wa nílẹ̀ Yorùbá mélòó lọ sọ́pọ̀tì rẹ̀ ńlọ mo fi pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí sensitive issue ni ọ̀rọ̀ tó yẹ kí a attend sí ni o nítorí yẹ ká fojú ọ̀rọ̀ tó yẹ ká wòye sí ọ̀rọ̀ tó yẹ ká wòye sí ni o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa bóyá tí wọ́n á jẹ ni ọ̀jẹ̀ ká gbọ́n ni o ọ̀rọ̀ yẹn ò yé mi o kò tíbi kankan yé mi o how come Gumi àgbààfà ó ń bá wọn bandit ṣe mítìnì kíjọba ó lè bá àṣíjú àánú wò wọ́n ṣé ẹni tó wá ń wúlò fáwa olóyè Sunday Igboho ṣerú rẹ̀ lọ́wọ́ ayé ká turn down ká ní kíjọba wá àrẹ́sì nígbà tíjọba fi àwọn bandit lẹ̀ tí wọ́n pè ní bandit so-called terrorist so-called Boko Haram tí wọ́n ń pè wọ́n ní bandits they leave them on arrest ṣé olóyè Sunday Igboho náà wá fẹ́ àrẹ́sì nígbà tán bá fi àwọn bandit àwọn terrorist sílẹ̀ tí wọ́n àrẹ́sì wọn mọ́ tó wá jẹ́ pé ẹni tó fẹ́ kí lù ó tó fẹ́ kí lù ó dáná wá fẹ́ àrẹ́sì ẹjẹ́ agbésùn làkàyè wọ́n wá sọ pé èèyàn bájọba jà eléyìí it's not the matter of fighting government I'm not fighting government. I'm saying the truth for our government. How come tí wọ́n sọ pé kán lọ arrest olóyè Sunday Igboho? How come? Ó bà mí nínú jẹ́ lánàá ó bà mí nínú jẹ́. How come? Láàfin mọ̀ pé àwọn ọmọ ẹ̀dá dámẹ́rin tó bá ti fẹ́ máa ṣe dáadáa nínú ayé gbogbo àwọn ẹni bí wọ́n máa ń wá ọ̀nà láti járù ẹni bẹ́ẹ̀ wálẹ̀ ni. Ẹni ó bá ti fẹ́ dúró lórí òdodo nínú ayé gbogbo àwọn ẹni irọ́ wọ́n máa ń wá rú ọ̀nà láti fi okùn sírú ẹni bẹ́ẹ̀ lẹ́sẹ̀ láti fa ṣubú ni. Àwọn èèyàn bú fàmínì ń ṣèkí yún wàmínì ń ṣèyí dún olóríire ń bẹ́nu àwọn èèyàn olórí ibú ń bẹ́nu àwọn èèyàn àwa náà mọ̀ pé a lè má rí àwọn olórí ibú nílẹ̀ Yorùbá a mọ̀ pé a lè má rí àwọn ẹni ẹbí láàrin wa ọmọ wa and àwa náà sì àti rẹ́dì fún yín àti múra yín lẹ̀ àti dá omi oúnjẹ yín àti dá oúnjẹ gbogbo ẹ̀yin tẹ́ tó jẹ́ pé ìdí ìbàjẹ́ lẹ ti ń jẹ tẹ́ẹ̀fẹ́ kí àwọn mẹ̀kúnnù tẹ́ẹ̀fẹ́ káwọn ẹni àwọn tí wọn àrọ́wọ́ rí tẹ́ẹ̀fẹ́ kí wọ́n jẹ̀yàn láyé Ọlọ́run yóò dojú gbogbo yín bolẹ̀. kí ni rísì tíjọba máa fi àwọn Boko Haram àwọn tẹ́rọ́rìsì àwọn bandits sílẹ̀ tí wọ́n àrẹ́sì wọn tí wọ́n lọ gbé owó fún wọn ẹ̀ẹ́rí Gumi ni tó lọ sínú igbó tó lọ ń kó owó fún àwọn bandits Gumi lọ́nu igbó ọlọ́ ń kó owó fún àwọn bandits gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin sì jókòó pinnu Sunday Igboho kẹ́ ẹ ṣe mítìnì pẹ̀lú rẹ̀ pé how come ọmọ tí ń wúlò fún wa yìí ọmọ tó jẹ́ olú ọmọ tó dìde sí àwọn mẹ̀kúnnù ọmọ tó fẹ́ ìgbàlà tó fẹ́ àlàáfíà nínú ìlú èèyàn fi àlàáfíà nínú àwọn ó fi àlàáfíà nínú àwọn ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún wa kí àwọn tí wọ́n jẹ́ ẹ̀yà mẹ́ àwọn Fúlàní Haúsá wọ́n dúró ti ara wọn wọ́n dúró ti àwọn tẹ́rọ́rìsì wọn wọ́n dúró ti àwọn báńdíìtì wọn àwa tá a jẹ́ Yorùbá ọmọ tó wá jẹ́ olú ọmọ tó dúró lórí òdodo tí kìí ṣe báńdíìtì tí kìí ṣe tẹ́rọ́rìsì tó dúró lórí ntọ́ dáa nìyẹn o àwọn tó dúró lórí ntí ọ̀dà àwọn èèyàn wọn tọ́ wọn dáhùn síjọba o wọn tọ́ wọn dáhùn síjọba o wọn gbà kíjọba lọ àárẹ̀ sí wọn o wọn fira wọn lè pé àwọn bá wọn ṣe mítìnì wọn sì bá wọn ṣe mítìnì àwọn wàá pè wọn tẹ́rọ́rìsì mọ́ wọn pè wọn ní Boko Haram wọn wàá pè wọn ní bandit kíjọba ó lè bá àṣìjú àánú wò wọn ẹ wo logic ọmọ tó wá jẹ́ olú ọmọ lọ́dọ̀ tiwa tó jẹ́ èèyàn dáadáa tí kìí ṣe bandit tí kìí ṣe tẹ́rọ́rìsì tí kìí ṣe Boko Haram tó ń ṣàǹfààní tó jẹ́ olú ọmọ tó láàánú àwọn tí ọ̀rọ̀ wọ́n rí lójú irú rẹ̀ làwa wá fẹ́ kíni àwa fẹ́ tà á
a fẹ́ ta àwọn tí wọ́n ní àwọn tó jẹ́ pé ọmọ burúkú ni ọmọ wọn àwọn ọ̀tá àwọn ọmọ wọn bó ti jẹ́ ọmọ burúkú tó wọn àtà wọn fúnjọba o wọn àtà wọn fúnjọba o àwọn tá a wá ní ọmọ tọ́jọ́ máa àlùbáríkà lọ́dọ̀ àwọn aláwa fẹ́ tà fúnjọba ẹ wo irú ìròrí wo leléyìí ẹ̀yin èèyàn mi irú ìròrí wo leléyìí àdáni dúró ńlọ máa dá mọ́ o ọlọ́run má jẹ́ ká lè dá ẹ dúró olóyè Sunday Igboho lórí iṣẹ́ rere táyé mọ̀ ẹ mọ̀ ìtẹ̀síwájú ní kó má bà ẹ́ àdáni dúró lọ máa dá mọ́ o ọlọ́run má jẹ́ ká lè dá ẹ dúró olóyè Sunday Igboho sí Sunday Igboho Adéyẹmọ àdáni dúró ńlọ máa dá mọ́ o ọlọ́run má jẹ́ ká lè dá ẹ dúró lórí iṣẹ́ rere táyé mọ̀ ẹ mọ̀ ìtẹ̀síwájú kó má bà ẹ́ greediness ló fa eléyìí this is greediness wọ́n fẹ́ kidnap ẹ̀ wọ́n fẹ́ gbé lẹ̀ before 2023 ni ẹ lọ́kọ́ lẹ́yìn tán fẹ́ ṣe nìyẹn èyí tí wọ́n fẹ́ ṣe nìyẹn wọ́n fẹ́ kidnap ẹ̀ wọ́n fẹ́ gbé olóyè Sunday Igboho wọ́n fẹ́ gbé nílẹ̀ wọ́n fẹ́ kidnap ẹ̀ kán gbé nílẹ̀ wọ́n hàn lé pa ìyẹn sùọ́ wọn àtò bẹ́ẹ̀ kan pa ṣùgbọ́n wọ́n fẹ́ gbé nílẹ̀ wọ́n fẹ́ gbé sí Sunday Igboho ńlẹ̀ ni o before election 2023 ni o they are working towards 2023 election wọ́n ti mọ̀ pé bí olóyè Sunday Igboho ṣe ń bá lọ yẹn tí àwọn ọba gbé nílẹ̀ ẹ̀wọ̀n táwọn ọba gbé nílẹ̀ káwọn ò gbé pamọ́ àti rí election 2023 ṣe nílẹ̀ Yorùbá yóò nira fáwọn that is techniques that is logical that is logic ti bẹ́ẹ̀ wọ́n ń try láti gbé nílẹ̀ wọ́n mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti rí olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí okùn ńlá kan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn aláìní tọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti sọ̀rọ̀ etí nù tí wọ́n ti dìmọ́ àwọn àwò pé ọ̀nà wo làwọn gbà kọ́ tí okùn yẹn dáhùn àfi káwọn gbé ọmọkùnrin nílẹ̀ táwọn bá ti gbé nílẹ̀ gbogbo àwọn tí wọ́n dìrọ̀ ọmọ okùn rẹ̀ gbogbo wọn náà máa ṣe kíni wọ́n á jáwọ́ wọ́n á move back ṣé èrò onítọ́ wa dá lélẹ́yìí ó túmọ̀ sí pé ìyà ti ń jẹ wá intentionally lẹ́fi ń jẹ wá intentionally lẹ́fi ń jẹ wá people are clamoring for freedom kí ló dé tẹ́ tọ́ jẹ́ pé ẹ fẹ́ sáfẹ́ ká kú sóko ẹrú kí ló dé tẹ́ ẹ fẹ́ pa wá tẹ́ ẹ fẹ́ ká ráyè wá ṣe kí ló dé tẹ́ ẹ fẹ́ kí mẹ̀kúnnù ọ̀rọ̀ wọ́ ọrí kí ló dé tẹ́ ẹ fẹ́ kí mẹ̀kúnnù ọ̀rọ̀ wọ́ yọ tẹ́ ẹ fẹ́ kí mẹ̀kúnnù òjé yàn kí la fi ṣe yín kí làwọn bàbá wa fi ṣe yín kí làwọn ẹ̀gbọ́n wa fi ṣe yín kí làwọn àbúrò wa fi ṣe yín ẹ̀ṣẹ̀ wo ẹ dákun ẹ̀ṣẹ̀ wo la ṣe yìí tá a bá lẹ́sẹ̀ kan táwọn bàbá wa tán gbà ṣe ẹ sọ ẹ o tó bá yẹ ká túbá fún yín tó bá yẹ ká bẹ̀ yín ìyà yìí ti pọ̀ jù wàhálà yìí ti pọ̀ jù iná ẹ wo ni ìjọba fi bandits lẹ̀ wọ́n arrest rẹ̀ mọ́ àwọn ń fẹ́ arrest ẹni tó jẹ́ pé tó ń wá àlàáfíà lù èèyàn mélòó ni Sunday Igboho pa èèyàn mélòó ló pa èèyàn mélòó lẹ́rí tó pa gbogbo ibi tó ń lọ kò mú bàdá ní kò mú kan ó kàn ń mú ó defend ara rẹ̀ lọ ó defend ara rẹ̀ lọ ìgbé èèyàn mélòó gbogbo ibi tó wá lọ o ìròyìn mélòó wá gbé pé nígbà Sunday Igboho dé Gàngán o èèyàn báyìí ló pa o nígbà tó dé Abẹ́òkúta o iye èèyàn báyìí ló pa o nígbà tó dé alálà ẹtí máa wá láàfíà lù ní gbogbo ibi tó ń lọ àlàáfíà ìlú lọ bá lọ pé gbogbo àwọn kíni o àwọn tí ń ní wá lára tí wọ́n jẹ́ ẹni bú láwùjọ wa nílẹ̀ Yorùbá nílẹ̀ ìgbà táwa tá a já nílẹ̀ Yorùbá tá a nira wá lára mọ́ outcome tí àwọn kan tí wọ́n wá máa nira wá lára ló dé pa àfààyè gbà wọ́n èyí ẹ̀jẹ̀ àwọn náà o èyí ẹ̀jẹ̀ àwọn náà o kí wá ní tó ṣe tó ti pọ̀jù kí ní tó ṣe tó ti burú tó wá jẹ́ pé àkóyè la wá mọ̀ pé ó yẹ kí kẹ́ ẹ lọ arrest rẹ̀ ẹ wá ẹ fẹ́ gbé pamọ́ ẹ ń plot láti gbé olóyè Sunday Igboho kan Ọlọ́run ò ní fún yín ṣe Ọlọ́run ọba mi ò ní fún yín ṣe adáni dúró òun lọ máa dáma o bó ṣe rí nìyẹn gbogbo ẹ̀yin èèyàn wa tó bá ti ń ṣiṣẹ́ rẹ tó bá ti dó lójú ọ̀nà rẹ mà pé àwọn kan bẹ ní kọ̀rọ̀ tí wàá máa wá ṣubú rẹ tó bá dúró lórí iṣẹ́ rẹ pé lórí pé wọ́n fẹ́ máa ràn yàn lọ́wọ́ ni wọ́n fẹ́ máa ṣe dáadáa fáwọn èèyàn ni àwọn kan bẹ ní kọ̀rọ̀ yàrá tó jẹ́ pé bá ṣe sọ okùn sí ọ lẹ́sẹ̀ tó dojúbolẹ̀ tó ní dìde mọ́ ni wọ́n ń wá o ṣé ìgbésí ayé rere nìyẹn ṣé dáadáa ṣé ń tọ́ dáa ní gbogbo èèyàn aṣáájú ilẹ̀ Yorùbá ẹ sì ń wòran ẹni burú ni gbogbo ẹ̀yin adarí ilẹ̀ Yorùbá ẹ sì ń wòran ẹni burú ni ẹni burú ni àyàfi ẹni tó bá jẹ́ pé kò lọ́wọ́ nínú plot nínú ète tí wọ́n dá láti sọ pé àwọn fẹ́ arrest olóyè Sunday Igboho lókù gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́wọ́ lórí pé kán arrest rẹ̀ kán gbé nílẹ̀ kán lọ́ọ́ fi pamọ́ kán kidnap ẹ̀ just because of your self-centered just because of your incoming election tẹ́ ò pé àfi kán gbé nílẹ̀ pé táwọn bá ti gbé nílẹ̀ o before 2023 ẹ̀ ní election 2023 ṣe ẹni tí ń ṣe é nìyẹn ìrònú ti bá yín lórí election 2023 ìrònú ti bá yín ẹ ti wò pé àfikán gbé nílẹ̀
ẹ ti wò pé àfi kán gbé olóyè Sunday Igboho nílẹ̀ kẹ́ ẹ lè bá election 2023 ṣe ọlọ́run ọba mi ò ní gbà fún yín adáni dúró òun lọ́ọ́ máa dà mọ́ o ọlọ́run má jẹ́ kan lè dá ẹ dúró olóyè Sunday Igboho nídìí iṣẹ́ rere táyé ẹ̀ mọ́ ìtẹ̀síwájú kó máa bá ẹ. ọ̀pọ̀lọpọ̀ ń challenge mi lórí àwọn tí mò ń ṣe lórí social media. ọ̀pọ̀lọpọ̀ ń challenge mi èmi ò bẹ̀rù ẹ̀yàn kankan o mi sì ní kéèyàn kankan ọmọ challenge mi you are free to challenge me. ṣùgbọ́n tó bá jẹ́ pé lórí tí mò ń sọ yìí lọ fẹ́ challenge mi lé lórí inú mi dùn púpọ̀. tó bá jẹ́ pé lórí tí mò ń ṣe yìí o lọ fẹ́ challenge mi lé lórí o wàláhì gbogbo bí wọ́n bá jẹ́ challenge máa challenge mi nìṣó gbogbo tó bá fẹ́ sọ nípa mi máa sọ nìṣó tó bá jẹ́ pé lórí tí mò ń ṣe yìí ni o tí kì í ṣe nǹkan mi lórí àwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí lórí social media lórí àwọn iṣẹ́ mi tí mò ń ṣe lórí social media tí kì í ṣe pé mò ń ṣe lórí àbòsí tí mi ń ṣiṣẹ́ lórí pé bóyá mò ń retí oore kan lọ́dún èèyàn kankan ìwọ tó bá lórí tó fẹ́ ṣe tó bá jẹ́ pé lórí tí mò ń sọ yìí lófin di orí rẹ mọ́ Ọlọ́run bá ní máa ń sọ oore fẹ́ dà Ọlọ́run bá lọ́ọ́ máa ń sọ oore fẹ́ dà ẹ wá kó DSS ẹ kó àwọn ọlọ́pàá ẹ kó àwọn civil defence àwọn sọ́jà ẹ wá kó gbogbo wọn ẹ kó wọn láti rí pé kíni láti pé kí wọ́n lọ arrest olóyè Sunday Igboho ṣé gbèsè ayé nìyẹn nígbà táwọn bandits ń bẹnu gbó tán jí àwọn èèyàn gbé deploy àwọn officers lọ síbẹ̀ kán lọ arrest wọn àwọn terrorists wọ́n ń bẹ nínú gbó tí wọ́n ń dà àwọn èèyàn láàmú deploy àwọn officers síbẹ̀ láti lọ arrest wọn àwọn Boko Haram wọ́n ń bẹ nínú gbó tí wọ́n terrorize gbogbo ìlú tán terrorize gbogbo àgbáyé deploy àwọn officers síbẹ̀ kí wọ́n lọ arrest wọn ó wá jẹ́ èèyàn kan ṣoṣo tó ń wà àlàáfíà tónílé àti ti àlejò iṣẹ́ irú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ ayẹ kẹ́ ẹ deploy kẹ́ ẹ wá sọ pé káwọn ọlọ́pàá ọ lọ gbé fún kíni kí lẹ fẹ́ gbé fún kí ni tẹ́ fẹ́ gbé fún kí ni tẹ́ fẹ́ gbà níbi gbígbé yín àwa mọ̀ oyè wa ẹ̀rù ń bà yín lórí election 2023 lórí election 2023 ẹ̀rù ń bà yín àbí ẹ̀rù ń bà yín ẹ mọ̀ pé tọ́lọ́ ní ọ̀sẹ̀ ò fàálù lè má yùrí dùn ni o àràtọ̀ bá tọwọ́ lọ́hùn iṣẹ́ àràtọ̀ bá wọ́ lọ́hùn ni máa fi ẹ̀ dáadáa o ẹni tó bá ń bẹ tọ́bọ́lọ́ ń bá gbà lérò ní ọ́ máa ṣe lórí ẹ̀dá máa ṣí tàkẹ́ náà wà ń lámú àṣà wà máa ṣí tù ń lámú táṣà làmúyàkùn ẹni tọ́lọ́ bá ń fẹ́ ní máa ṣe lórí ẹ̀dá wà ń lámú àṣà kódà bẹ́ẹ̀ dá òfẹ́ ẹni tọ́lọ́ bá fẹ́ ní máa ṣe lórí ẹ̀dá kẹ́ẹ̀fọ́ kẹ́ẹ̀tẹ́kẹ́sẹ̀ yín tán lẹ̀ tọ́lọ́ ọba ní mú débẹ̀ kò ní mú débẹ̀ kí ló dé tó jẹ́ pé ìfẹ́ ara ya tẹ́tí ọjà ju ìfẹ́ àwọn ọmọnìkejì lọ fẹ́ràn ara rẹ gẹ́gẹ́ bó ti fẹ́ràn ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ ni Ọlọ́run bá wí ní Al-Qur'ani wí ní Báíbù wí ní Al-Qur'ani wí fẹ́ràn ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bó ti fẹ́ràn ara rẹ ṣe wá fẹ́ràn wa bẹ́ẹ̀ ti fẹ́ràn ara yín kí ni rísìn ìdíwò lọ́wọ́rántì ìdíwò lọ́wọ́rántì káàkẹ́ àrẹ́sì olóyè Sunday Igboho ìdíwò kí ni tó wárántì kẹ́ àrẹ́sì rẹ̀ kí ló wárántì kẹ́ àrẹ́sì rẹ̀ ṣùgbọ́n látara pé àwọn tí wọ́n ń jẹ nídìí ọ̀tẹ̀ nídìí mọ̀dàrú nídìí. Hello. Wa aleykum salaam. Ẹ káàárọ̀ ẹ dákun láti bo. Afáàfẹ́ Adédèyìn ló ń pè láti Èkó. Láti Èkó ẹ dákun ṣé lórí program tá à ń ṣe ilẹ̀ fẹ́ bá wa sọ̀rọ̀ lórí nǹkan mi. Lórí program tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ni o. Náà mò ń gbọ́ yín o. Ẹ kú iṣẹ́ Olúwa o. Yes sir. Ọlọ́wọ́n bá sọ agbára dọ̀tun. Àmín sir. Ìgbà tí gbogbo struggle ìbá máa come to reality wọn ní fẹ́ni kankan ṣàwátì. Àmín sir. Ọlọ́run dẹ̀ ń jẹ́ kí apá ayé kó ká Sunday Igboho. Àmín o. Àmọ́ níṣẹ́ fún yín o gbogbo bẹ́ẹ̀ ṣe ti ń bẹ̀rẹ̀ láti first day yín tó fọ́dún yín ẹ̀yin náà kẹ̀rí ẹ̀ ní gbogbo lọ. Ẹni gbogbo lọ ẹkúṣẹ́ lò ẹkúṣẹ́ lò gbogbo àwọn tí wọ́n dẹ̀ ń sọ oríṣiríṣi against you Islam ó ní gbogbo méyàn. Hello sir. mo ń gbọ́ yín gbogbo ayé ń gbọ́ yín nǹkan sọ. bí èèyàn bá fẹ́ dá yín dúró lórí ìyẹn àárín ẹ̀ nínú Islam o èèyàn bá látara oúnjẹ jíjẹ gan béèyàn ń lọ sílùú tí ò lọ rí oúnjẹ tí wọ́n jẹ ń bẹ̀ tí ó bá jẹ́ pé ohun tí Ọlọ́run kà ní àràmù ni Islam gbà láì fún ọ̀kájẹ tó bá jẹ́ pé kò sí àlàálẹ̀ ń bẹ̀. bẹ́ẹ̀ni.
so àfa olóyè Sunday Igboho dẹ̀rẹ́ kì í ṣe ẹni tí ó ń ṣe jàgídíjàgan iṣẹ́ ìlú gbé dání tó tí mùsùlùmí kan bá dẹ̀ sọ́pọ̀tì ẹ̀ bẹ́ẹ̀ á jẹ́ pé oró ẹni bẹ́ẹ̀ ò mọ kò gbọ́ lọ́hùn gbọ́ ni kò gbọ́ lọ́hùn gbọ́ ni ọlọ́run kẹ̀rí á dúró tì yín gbogbo iṣẹ́ dáwà tí ẹ gbé dání ọlọ́run á jẹ́ kó máa gbòòrò sí o. àmín àmín. ọ̀pọ̀lọpọ̀ Nigerians ń support yín o à ń sọ̀rọ̀ yín dáadáa ìlú Èkó làwa ti ń pè. ẹ ṣeun adúpẹ́ sá. àwọn the Nigerian Association of Teachers wọ́n wà in support of you. thank you very much. ọlọ́run á dẹ̀ dúró tì yín o ẹ ṣe gan. àmín ẹ ṣe o àmín ẹ ṣeun. àníkà kí ni o. ẹ ṣeun adúpẹ́ sá. ẹ ṣeun. all right sir. ẹ sọdá sá ẹ ṣeun adúpẹ́ sá. ọ̀dà sá. ẹ sá. ẹ dákun why favourite has no friend? Why favourite has no friend? Kí ló dé tí olóòótọ́ ọ̀rọ̀ olóòótọ́ ọ̀lú kí ló dé tí kì í lẹ́ni tí kì í lọ́rẹ̀ẹ́? Why favourite has no friend? Kí ni tó ṣẹlẹ̀ tó jẹ́ pé olóòótọ́ ọ̀lú kì í lẹ́ni? Òwe burúkú ni o àfi ká lọ yí òwe yẹn padà. Olóòótọ́ ọ̀lú ọmọ lọ́rẹ̀ẹ́ kí ni tó fà á tó lóòótọ́ ọ̀lú òfin ní lọ́rẹ̀ẹ́? Ìwà aburú ni ìwà ìjàmbá ni olódodo ò sì ní kú sípò kà mo jẹ́rìí ọlọ́run ọba mi kì í ṣàbòsí inna Allaha la yaslimu an-nasa shay'an walakinna an-nasa anfusahum yaslimuna kí ló tá a fẹ́ dúró nídìí àbòsí kí ni tá a fẹ́ rí gbà kí lọ́mọ ènìyàn máa rí gbà nídìí àbòsí gan ṣíṣe ọmọ ń ya èmi lẹ́nu o ọmọ ń ya èmi lẹ́nu pọ̀ kí ni ọmọ nìyàn ẹni tó dúró lórí àbòsí kí ni tó fẹ́ gbà lórí àbòsí ṣíṣe torí pé ìwọ ò sí nípò pé kó o tó nǹkan ṣe ipò kó o bà nǹkan jẹ́ lọ wà múra sí ṣùgbọ́n àwọn tán mọ nǹkan tó ṣe ọlọ́run ò ní fi wọn lẹ̀ gbogbo ohun tó lọ́n bá ti fún àwa náà lágbára láti fi dúró tiẹ̀ tó bá mọ nǹkan tó ṣe làwa náà ò fi dúró tá a bá ti rí i pé nǹkan téèyàn ń ṣe ntọ́tọ́ tó sì dá láwùjọ ni àfi ká sọ́pọ̀tì ẹ̀ ẹni tí ó bá ti sọ́pọ̀tì irú nǹkan yẹn a jẹ́ pé níwà àbàjẹ́ ẹni ẹbú ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń pè mí pé mò ń ṣe àsọ̀bíyà mò ń ṣe kílẹ̀ a lè pè ní Yorùbá tribalism ọ̀pọ̀lọpọ̀ gbé ní mo ṣe tribalism this one it's not the matter of tribalism báwo lè yóò ṣe rí nǹkan báwo lè yóò ṣe ra ní o ṣe máa ní dúkìá téèyàn kan tí wọ́n máa bọ́ síbi dúkìá rẹ láti kó fẹ́ máa bà dúkìá rẹ jẹ́ tó ní sọ̀rọ̀ báwo ló ṣe máa kó nǹkan jọ táwọn kan á débẹ̀ tí wọ́n á máa fọ́n ká tí wọ́n á máa túká tó ní sọ̀rọ̀ sí àsọ̀bíyà nìyẹn ìyẹn kò kí n ṣe àsọ̀bíyà ọlọ́run ọba ò sọ pé ká gọ̀ àwọn ànábì tó sì wá sáyé wọn à píríìtì kéèyàn gọ̀nú ayé torí pé àwọn ànábì gan tí ọlọ́run wá sáyé ọ̀jọ̀gbọ́n ni wọ́n ọlọ́gbọ́n ni wọ́n olóye sì ni wọ́n gbọ́nú wọ́n gbọ́n lóde akọm táwọn wà sọ pé afẹ́ gọ̀ kí ló dé ẹ̀dá kan gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin olórí ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin brothers wáyé ilẹ̀ Yorùbá ẹ̀dá kan àfi ká fọwọ́sowọ́ papọ̀ àfi ká fi ìmọ̀ ṣọ̀kan àfi káfí mọ̀ sọ̀kan onílù ò ní jẹ́ kò ní gbà kí ìlú ẹ̀ ó tó ṣùgbọ́n a rí i pé ọ̀pọ̀lọpọ̀ nowadays onílù gan ló fẹ́ túlù rẹ̀ látijọ́ òwe tá a máa ń gbọ́ ni pé onílù ò ní fẹ́ kó tú látijọ́ nowadays àwọn onílù gan náà ń lùlù kí ìlú ó tú kó tú táwọn bá fẹ́ kí ìlú ó tú wọ́n ìta máa lajúlẹ̀ táwọn kan á wá tí wọ́n sọ pé àwọn fẹ́ àrẹ́sì ọmọ wa eléyìí tí ń wúlò fún wa táwọn náà ó sì gbọ́ táwọn ní rí reaction kankan against rẹ̀ ọmọ tiwọn mélòó ni wọ́n ti àrẹ́sì lọ́ọ̀ yẹn ọmọ tí wọn mélòó náà ti àrẹ́sì nílẹ̀ Haúsá ọmọ tí wọn mélòó náà ti àrẹ́sì ní Fúlàní mélòó la gbọ́ pé wọ́n ti àrẹ́sì wọ́n tó ń lọ bá wọn ṣe mítìnì ni wọ́n ṣe fún wọn ní amnesty ni wọ́n ń sọ àwọn kan tó kóra wọn jọ wọ́n ní àwọn tí wọ́n dà nǹkan rú nílùú Gàngàn àti nílùú Sásá wọ́n náà dìsáàfù kan fún wọn ní 427 billion naira wọ́n tó ń jà láti pé àwọn ọmọ àwọn tó ń sunlé àwọn èèyàn wa ní Sásá ni o àwọn èèyàn wá agbà wọn lálejò wọ́n sì sunlé àwọn ọmọ ìyá wa nílùú Sásá nílùú Gàngàn wọ́n bà nǹkan jẹ́ àwọn èèyàn wọn láti rí pé ilẹ̀ Yorùbá iṣẹ́ ń bẹ iṣẹ́ pọ̀ tá a ṣe ṣùgbọ́n mo nígbàgbọ́ ẹni tí ó sórí ibú láàárọ̀ tí ilé ó fi sú yóò sórí ibú rẹ̀ tán yóò sórí ibú rẹ̀ délẹ̀ náà ni ẹni tó yẹ pé yóò sì jẹ́ èèyàn rẹ̀ yóò ṣiṣẹ́ rẹ̀ látàárọ̀ rẹ̀ tí ilé ó fi sú yóò ṣe ọlọ́ ó ní pé a lè fẹ́ kú pé a ní aláwọn olórí ibú láàrin wa a lè fẹ́ kú gbogbo wa ò lè sóríire o a lè fẹ́ kú tá a bá ti ráwọn olórí ibú kọ̀ọ̀kan láàrin wa
lẹ́yìn ká fi ẹnu ká dákẹ́ ká máa wò wọ́n níran kéèyàn ọmọ bá tèèyàn lọ.